ọba ní yọ̀kọ̀lú kò wá tán bí ìyàwó gbọ́kàn sọ́lẹ̀ ọkọ yọké. Òun náà ló jẹ́ ká máa kọ́ fún Aláàfin Ọ̀yọ́. Àwọn kan ti sọ wípé ọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́ yóò padà wá dàgbòrò ìpínlẹ̀ Ọ̀yọ́ rúngbò bá yá. A ní kò jẹ́ ó rí bẹ́ẹ̀ ká má sọ̀rọ̀ sí ọba. Bẹ́ẹ̀ sì rèé, nítorí ọ̀rọ̀ Aláàfin Ọ̀wọ́ Adé, àwọn Ọ̀yọ́mèsì wọ́n pín yẹ́lẹyẹ̀lẹ. Nígbà ó dẹ̀ joyè tán, wọn ò gbìyànjú àti rí wípé ìrẹ́pọ̀ wà láàrin wọn. Títí dòní olónìí yìí, Báṣọ̀run ti ìlú Ọ̀yọ́ láti ìgbà tí kábíyèsí ọba Ọ̀wọ́ Adé tí wọ́n ti tẹ̀lú Ọ̀yọ́ tí wọ́n ti gbàdé. Mi ò rò pé Báṣọ̀run tẹ̀lú Ọ̀yọ́ o. Ṣé ẹ rí gbogbo nǹkan tó wá ń ṣẹlẹ̀ yìí, ọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní da gbogbo íńtánẹ́ẹ̀tì rú. Àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ sí ní kẹ̀yìn síra wọn, tako ra wọn. Kì í wá ń ṣẹ̀bi Aláàfin Ọ̀yọ́ Ọ̀wọ́ Adé o. Ọba Adéyẹmí ọba Lámídì ló dá wàhálà yẹn lẹ̀. Yes. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ọba Adéyẹmí ọba Lámídì tó fi agbára, ọgbọ́n, àlùmọ̀kọ́rọ́yí tí wọ́n fi gbà, òun ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Ọ̀yọ́ ń rí gẹ́gẹ́ bí ẹ̀tọ́ wọn ní ìsinyìí. Òun ni wọ́n rí gẹ́gẹ́ bí àṣẹ tó wà lórí ìtẹ́ yẹn ní ìsinyìí. Ọba Adéyẹmí ó dàbí ọgbọ́n ni tí wọ́n sọra wọn di permanent chairman ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọba Adéyẹmí wọ́n twist story ni tí wọ́n fi bá Ọ̀nìrìṣà jà, táwọn méjèèjì fi jọ wọlé kalẹ̀ sùn. Ṣùgbọ́n gbogbo nǹkan tó wá ṣẹlẹ̀ yìí kò jẹ́ kó jẹ́ pé ìyẹn ni kábíyèsí ọba Ọ̀wọ́ Adé táwọn máa wá gbé wá ń gbọ́ tó ti sọ gbogbo ìtàn fún wọn. Ṣé wọn ò sọ̀tọ̀ fún Ọ̀nìrìṣà ní? Ṣé Ọ̀nìrìṣà ṣe gbogbo eléyìí ni? Ó ní fọ́nrán fídíò kan tí mo máa gbé wá fún yín kẹ́ wá wo gbogbo àkálẹ̀ àti àfiwí ọ̀rọ̀. Àwọn ọmọ Ọ̀yọ́ ti ń jáde wípé gbogbo ọba ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ó jẹ́ kó máa forí balẹ̀ fún Aláàfin Ọ̀yọ́ ni. Mọ̀ wípé Yorùbá sì rèé, gbà fún mórí ń gbà fún gbàdá. Eléèbó náà sì ní respect is reciprocal. Ó pọ́n lò sí ní kí n pọ́n ọ lé. Ọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́ àti Olúbàdàn sì rèé, ẹni tó ti ṣòṣèlú sẹ́yìn ni wọ́n. Ọ̀rọ̀ yé wọn pọ̀. Olóṣèlú ò tètè ń gbàgbé ọ̀rọ̀. Bó bá ṣe tiẹ̀ fún wọn, má wọ́rì. Ìpàdé máa pàdé, a tún máa pàdé, ìpàdé ó máa mú wa papọ̀. Tólóṣèlú náà ṣe tiẹ̀ fún ẹ padà. Ní ìsinyìí, ẹ̀yin ò notice wípé kábíyèsí ọba Ọ̀wọ́ Adé he feel isolated. Bí ìgbà tó jẹ́ pé wọ́n dá wà, wọ́n ń dá ṣèjọba. Gbogbo àwọn lọ́balọ́ba kéékèèké tí wọ́n ń tò sẹ́yìn Aláàfin Ọ̀yọ́ nísìnyí wọ́n ti ń dọ́gbọ́n disassociate themselves pẹ̀lú ọba Aláàfin nítorí pé wọ́n rí pé ayé ò gba tiwọn dáadáa. Àwọn ọmọ Ọ̀yọ́ nìkan ṣo ni wọ́n fẹ́ wọn. A dẹ̀ pariwo láti ìbẹ̀rẹ̀, a pariwo rẹ̀ títí wípé yẹsà àsìkò yẹ́sì lè tún nǹkan ṣe o. Kábíyèsí Aláàfin ọba Ọ̀wọ́ Adé wọn ò tí ì lu ọdún kan lórí àpèrè. Ṣé mọ tó ti ṣẹlẹ̀ tán? Ṣé mọ tó ti ṣẹlẹ̀ tán? Mo tó tán, mo mọ̀ tán, mo wà nípò ńlá, ìyẹn kọ́ la fi ń ṣe. Ìrẹ̀lẹ̀ la fi ń lolé ayé. Òun ló fà táwọn èèyàn fi ń gbé Aláàfin Ọ̀yọ́ àti Ọ̀nìrìṣà sẹ́gbẹ̀ẹ́ ara wọn wípé ẹ wo Ọ̀nìrìṣà pẹ̀lú rẹ̀lẹ̀. Bí ìbá ń ṣe torí adé, Ọ̀nìrìṣà lè dọ̀bálẹ̀ kọ́ ọmọnú ẹ̀. Bẹ́ẹ̀ ni, ẹ lọ́wọ́ fọ́nrán fídíò yìí.
kẹ́ lọ wo gbogbo àwọn àtúpalẹ̀ gbogbo àti funny thinker àti Awíkoko àti gbogbo wọn kẹ́ wo bí wọ́n ṣe ń ju òkò ọ̀rọ̀ sí ara wọn. Orí ẹ ti dàrú funny thinker, orí ẹ burú bí ìbàdí orí ẹ ti dàrú kìí ṣe funny thinker ló yẹ kó ọmọ jẹ o, small thinking ló yẹ kó ọmọ jẹ o, ní làákẹ́ ọpọlọ rẹ ti kúrú jù. sẹ́yìn náà ti rí èyí tí mo wá fẹ́ béèrè ńbẹ̀ ni pé ṣé èèyàn là ń bọ̀wọ̀ fún ni báyìí àbí àpèrè tí ẹni ọ̀hún jókòó lé lórí. dèrè ni ọ wèrè ìlànà lẹ́ẹ̀kẹ́ rẹ gbògìlà wèrè tó dàgbà tó ọ̀gbọ́n nígbà tó ṣe ń fi éjì 40 plus tó fi ń bójú. pálẹ̀ ẹnìkan ìsọ́ làárọ̀ ni ọ̀rọ̀ tó bá gbàrọ̀ ẹnìkan ìfọ̀sán sọ ọ̀gẹ̀dẹ̀ lọ̀rọ̀ bí ò bá tí ì pọ́n kọ́ dẹ̀ kì í ṣe jẹ ẹ̀yìn náà ni bí ò bá tí ì pọ́n kọ́ dẹ̀ kì í ṣe ṣí. mo kí gbogbo ọmọ káàárọ̀ òjíire káàkiri àgbáyé àánú Olódùmarè ní fi sílẹ̀ o ẹ ṣe ẹ̀kú àdúró tí ẹ̀kú ojoojúmọ́. well lórí ọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́ Olúbàdàn gbogbo yín ti mọ̀ àwítúnwí asán kan ò sí wípé gbogbo òsàní jobi lẹ́rọ̀ tọ́ba kan tọ́ yalariwo fi gba létí gbòkó gbogbo èèyàn ní dákẹ́ bọ̀rọ̀ tàkàndọ̀rọ̀ Awíkoko kì í mọ bẹ́ẹ̀ ó wá ní nǹkan tó gbé mi wá. arákùnrin kan ń bẹ tẹ́ ń pè ní funny thinker káwọn èèyàn mi ó foríjì mí káwọn olólùfẹ́ mi ó foríjì mí pé mo tún fẹ́ mẹ́nu kan bọ̀bọ́ ilé ẹ̀kan sí i advice mo kàn fẹ́ fún ọ̀rọ̀ tó bá ti jẹ mọ́ philosophical talk tàbí history ẹ̀yin tẹ́ ẹ bá súnmọ́ funny thinker lórúkọ rẹ̀ ó yẹ kó lọ nídìí comedy ni kó mọ́ yà lórí bóyá debate àbí analysis ọpọlọ rí o gbé with due respect. now ẹnìkan ni mo kọ́ rí fídíò rẹ̀ mo wá ní ilódé tẹ́ni ń sọ̀rọ̀ sí funny thinker mo wá ní kí n lọ wo kí ni funny thinker gangan sọ tó bí ọ̀rọ̀ tí brọ́dà mi yìí sọ mo wá rí pé ẹni tó sọ̀rọ̀ jẹ̀bi kódà gan ó yẹ kó sọ̀rọ̀ sí funny tí ò tí ń kìyẹn dáadáa. now òun là mọ́ fàfà ni màá fi ṣe ìdígi là á bá mi wá láti wá gbàsìkò yín rárá tàbí láti wá bá yín rojọ́ tó pọ̀ ẹ jẹ́ á kọ́kọ́ gbọ́rọ̀ tí brọ́dà mi yẹn sọ ká tó wá gbọ́rọ̀ tí funny thinker sọ kí n tó wá sọ gbólóhùn méjì péré sí i àánú Olódùmarè ní fi sílẹ̀ mí ní wáyé tí ń gbà kọ̀ọ̀kan God bless you ẹ já wò ó ọ̀yá. orí ẹ ti dàrú funny thinker orí ẹ burú bí ìbàdí orí ẹ ti dàrú kì í ṣe funny thinker ló yẹ kó máa jẹ o small thinking ló yẹ kó máa jẹ o ní làákẹ́ ọpọlọ rẹ ti kúrú jù dìndìnrín ni ọ wèrè ìlànà lẹ́ẹ̀kẹ́ rẹ gbògìlà wèrè tó dàgbà tó ọ̀gbọ́n nígbà tó ṣe ń fi éjì 40 plus tó fi ń bójú tí wọn náà lo túrà àbí kílé ọkọ wèrè tó ń lo òpònú aláìmoore ó lé nílàákàyè wèrè ọlọ́kadà tí ẹ ti bàjẹ́ ọ̀wà nílàákàyè àti sọ̀rọ̀ àgbékalẹ̀ rẹ wá kúrú ọpọlọ rẹ náà kúrú lórí rẹ kúrú dìndìnrín bí ẹ bá ti pọ̀ ọba gọ̀ gbogbo nǹkan lọ́jọ́ orí wà ń bẹ̀ gbogbo nǹkan age is aside on everything ọjọ́ orí wà níbi gbogbo nǹkan òun fi Aláàfin Ọ̀yọ́ ó gbé wá gbé nítorí àpèrè ó wá gbé sípò Olúbàdàn ó ti yá wèrè ní ọ o bọ́ọ̀bà mọ́ o wèrè ní ọ wèrè ọlọ́pọlọ kúkú dìndìnrín ẹwùlà wèrè tó ń bójú aláìmoore náà ilé ọkọ̀ lágídígbò náà nu wọ́n tó lọ mọ́ bẹ̀bẹ̀ náà tó tẹ́ ń bẹ̀ náà ni ọ̀rọ̀ tí ẹ o èso ni Aláàfin Ọ̀yọ́ bọ́ìbọ́jọ́ là wá bọ́ìbọ́jọ́ ni wá mántò máa ní wá gbàgbé ọba sọ̀rọ̀ pé bó ṣe máa ń ṣe sí Ọọ̀ni of Ifẹ̀ náà tó máa wú sí wí bàbá ìwọ náà o man of people ó máa wú ò bẹ́ẹ̀ ló tún wá ṣe òun ṣe àgbàlagbà Bàmí Adéwọ̀lú Ládọjà ọba mi káwọn ti sọ̀rọ̀ ìlú tó wà pé ìlú náà jù lú lọ káwọn kọ́ sọ̀rọ̀ èèyàn sí èèyàn a sọ̀rọ̀ àpèrè tó wà náà bóyá torí àpèrè tó wà ló fi òpé àpèrè ẹ̀yìn tó lọ́njọ́ ní Ọba Lámídì ti jẹ gbogbo ayé tó kù tẹ́yìn ọ̀jẹ̀ gbogbo ẹ̀ ń bá ti ń jẹ Aláàfin lẹ́yìn Ọba Lámídì bóyá ni bẹ́yẹn ti jẹ ayé ọmọ rẹ̀ àwọn ti jẹ gbogbo ohun tẹ́ẹ̀jẹ̀ máa yé ọkọ̀ gbà yẹn bí yẹn ṣe wà nù Ọba Adéwọ̀lú Ládọjà ẹ̀ sẹ́gbẹ́ bí wọ́n kán ẹgbẹ́ bí kò sẹ́nitọ́ tó gọ́fúnọ̀ kákó wá tó dọba ká tó sọjú orí ṣé àpèrè rẹ ló ń jọ lójú àlàyé ẹ má ṣe báyẹn mọ́ o ká tún respect yín pé nítorí pé ẹjọ́ bá a lù o àbí ká ṣe ká wá gbé sí condition ìlú sílùú ni ẹ̀yin lẹ̀jẹ̀ tọ́jú ìfún wa ń stéètì kò sí táàsì tí wọ́n yọ lórí yín ni Ìbàdàn bá ti gba stéètì kò sí táàsì tí wọ́n yọ lórí yín pé Ọ̀yọ́ jẹ wọ́n fọ̀yọ́ àti ibìkan ní stéètì inú òjẹ̀ká fún Ìbàdàn stéètì àbí kí ló rò pé òjẹ̀ká fún Ìbàdàn stéètì
torí yín ni kí wá lẹ́ni tẹ̀ ń gbé àpèrè wo ẹ tó jẹ́ tó ní ti jẹ gbogbo ayé yín bá jẹ́ ó ti jà táwọn dà ta ló mọ̀ gangan ta ló mọ̀ yín gangan ẹ jẹ́ máa fi kún ẹ jẹ́ sọ pé ta ló mọ̀ yín. ọba Adéwọ̀lú Ládọjà bí ó sẹ́nitọ́ gọ́fúnọ́ kó tó di pé wá dọba ó wà Nàìjíríà mọ̀ wà tó jókòó báyìí mọ̀ ni lọ́jọ́ òwúyè bàbá tá ń wá lọ́jọ́ òwúyè dẹ̀yìn ó jura wọn lọ o bàbá ń tì yín lu yín kéré jẹun ẹ má ti ra yín o ẹ má kọlu rin o ẹ má sọ pé nítorí àpèrè tẹ wà pé àpèrè Aláàfin ṣe kìíní àpèrè wọlé ẹ ń gbé kí ọjọ́ orí #1 nínú gbogbo nǹkan o ọjọ́ orí #1 ni o ẹ jẹ́ kí n gbé yín for instance ẹ jẹ́ n gbé yín lọ ẹ wo orin tí kí ọtí kọ àwọn tó kan Jésù má gbélé bu wọn lé pé ní ọjọ́ ànábì kò sùn irọ́ ń bẹ̀ ọjọ́ orí ló jẹ́ kọ́tà orí Jésù mu ọjọ́ orí ni ò jẹ́ kọ́tà tó rí Muhammad mu o ọjọ́ orí tán ní jura wọn lọ ẹ náà ni. ẹ káàbọ̀ padà ẹ gbọ́ ọ̀rọ̀ tí ẹ̀gbọ́n mi yẹn sọ ẹ gbọ́ nǹkan tó sọ nípa funny thinker ó wà very very unfortunate and again kí n tó béèrè ìbéèrè tí mo fẹ́ béèrè lórí ti funny thinker ó dìgbà tí n bá play fídíò tiẹ̀ now ẹ̀gbọ́n mi sọ̀rọ̀ tó pọ̀ ó wá make àwọn point kan wípé kò sí nǹkan tá a lè fọjọ́ orí wé àti pápá lásìkò tá a wà yìí bù fún mi kí n bù fún ọ ńlọpọlọ ìbọ̀wọ̀ fún ní ń bù ní kélókè lóde o ẹni tí ò kíni kú lé pàdánù káàbọ̀ ẹni tí ọ̀sà yẹ sí ẹni kò sí nǹkan tá a fẹ́ pọ́nlé lára ẹ̀ ọgbọ́n Yorùbá ní ẹni tí kíkẹ́ òyò ni àìkẹ́ ọ̀pààyàn lébi wọ́n wá lẹ́ni tí ọba sẹ́wọ́n bí òkú ìyá ẹni a gbọ́dọ̀ yá wèrè bí òkú bá bẹ́ẹ̀ gbogbo ẹ̀ túmọ̀ sí wípé ẹni ọba rí ni làárí ìmúùmúná tó bá ní àmọ́ rohun èyí ò yẹn nù ilé tó bá ní àrùn làárí so ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti ń sọ pé gàlégàlé ọba òwò adé pọ̀ jù dùndú ọba òwò adé ńlá ta bàtà ọba òwò adé ń ró pọnlápọnlá bó bá sì ti ń dún ní dúkòdó yọ yanu now sẹ́ńtírì ayé ìgbà yẹn kọ́ nìsín aṣọ ọ̀gbàlà dá fúngbà ní Yorùbá wé ṣé ibi Yorùbá ní kábíyèsí àbí Yorùbá kọ́ làwọn ti ń tẹ̀lé wọn ni ìbàrùbá lọ́pọ̀ nù wọn ná kò jẹ́ kàyéfì tápà lọ́pọ̀ nù wọn tápà lè ń pe àwọn Fúlàní lọ́pọ̀ lẹ́yìn wọn báyìí so àgbọ́jìnlẹ̀ èdè Yorùbá kò fi gbogbo ara yé wọn dàbí alára bọ́ bá yé wọn wọn mọ̀ wúlò ẹ̀ wọn mọ̀ lílò ẹ̀ now gẹ́gẹ́ bí brọ̀dà mi yẹn sì sọ ó ní bí ọba tó ìbẹ̀rù ó yẹ kó tó ṣáájú bẹ́ẹ̀wò yẹn àná ọba tiẹ̀ ní yó ni gàkíá rẹ̀ ó yẹ kó bá àyàn lẹ́rù Aláàfin lórí ìjókòó mo láwọn fídíò níbi tálàfin ti dìde kó lóṣèlú láti dìde kọ́ Ọ̀ọ̀ni ó nira láti dìde kó Olúbàdàn ó nira káwá wú kalẹ̀ bí gàrí fọ̀ ńgbà táwọn tí ń tẹ̀lé tiẹ̀ ti ń pariwo lórí aládédé ń bi tọ́ níwà mẹ́sẹ̀jì yẹn ti yé wa well kí n má bàa gbà kó rárá n fẹ́ gbà kó pàápàá ni ẹjá wo fọ́ọ̀nì tí ò tíǹkì ẹjá gbọ́ nǹkan tó sọ bí ìṣẹ́jú mẹ́wàá kọjá díẹ̀ ni n tó fi sọ̀rọ̀ èmi kàn gé díẹ̀ ń bẹ̀ ni ṣùgbọ́n mo gbọ́ gbogbo ẹ̀ tán gbogbo ọ̀rọ̀ tó sọ náà ni mo dẹ̀ fèsì kékeré sí God bless you. ṣé ọjọ́ orí là ń bọ̀wọ̀ fún ní ìsìn nílẹ̀ Yorùbá ni àbí àpèrè tí ẹni tí ó ní ọjọ́ orí ọ̀hún jókòó lé lórí torí mọ̀ pé ń tọ́ ṣẹlẹ̀ lánàá kò jẹ́ ṣẹlẹ̀ Kani Adéyẹmí Lámìdí ní ń bẹ lórí ìjókòó tí Olúbàdàn ń bọ̀. torí in tí mo rí nípa àwọn ọ̀rọ̀ yìí ni pé ó ti fẹ́ máa jọ bíi pé ọjọ́ orí là ń wò báyìí ọjọ́ orí àwọn ọba wọ̀nyí là ń wò àwo àpèrè tí wọ́n jókòó lé lórí mọ́ àwo àpèrè tí wọ́n jókòó lé lórí mọ́ torí mo rántí ń dò ní náà ti Ọọ̀ni Ilé Ifẹ̀ ṣe ìdóróyè Adéyẹmí Lámìdí ń bẹ bàbá ń bẹ láyé ńgbà náà Ọọ̀ni Ilé Ifẹ̀ fúnra lára wọn ni wọ́n gbéra lọ sí ààfin Ọ̀yọ́ tí wọ́n lọ rèé kí bàbá ńgbà wọ́n sì dá ààfin Ọ̀yọ́ rèé ìkí bí wọ́n ṣe ń kí Aláàfin Ọ̀yọ́ ńgbà náà ẹ rí wípé ìkíni pẹ̀lú ìlànà ìbámu pẹ̀lú ọjọ́ orí ń bẹ nínú kíkí ọ̀hún lọ́jọ́ náà lọ́hùn
ṣùgbọ́n ní kété tí Aláàfin Ọ̀yọ́ ọba Lámídì Adéyẹmí táwọn gbéṣẹ̀ tí wọ́n darapọ̀ mọ́ bàbá ńlá tiwọn tí ẹlòmíín goróyè ni wàhálà míì tún bẹ̀rẹ̀ láàrin Ọọ̀ni Ilé-Ifẹ̀ àti Aláàfin Ọ̀yọ́. èyí tí mo wá fẹ́ béèrè ń bẹ̀ ni pé níbo ni àpọ́nlé ọjọ́ sí tí à ń fún Adéyẹmí Lámídì, níbo ni àpọ́nlé ọ̀hún wà? àṣé pé Lámídì Adéyẹmí là ń pọ́nlé, àṣé kì í ṣe ìtẹ́ Ọ̀yọ́. àṣé Lámídì Adéyẹmí là ń pọ́nlé, àsọjọ́ orí là ń pọ́nlé, àṣé pé torí pé bàbá ti dàgbà la ṣe ń bọ̀wọ̀ fún wọn. àṣé kì í ṣe ìtẹ́ Ọ̀yọ́ là ń pọ́nlé, àṣé kì í ṣe adé Ọ̀yọ́ là ń pọ́nlé. àṣé ọjọ́ orí Adéyẹmí là ń pọ́nlé. ṣé bó ṣe yẹ kó inú gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà? torí mo mọ̀ pé ọ̀rọ̀ tí ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára látà náà mo ti ẹ̀ ń gbọ́ tí àwọn kan, àwọn ọmọ àlè aláìmọ̀tàn kan ń pé tálàfin Ọ̀yọ́ mẹ́gbẹ́ ẹ̀ ni ó ti bàjẹ́ jù. Ikú bàbá yèyé. abẹ́ rò pé Lámídì Adéyẹmí ni ikú bàbá yèyé ni, ìtẹ́ tó jókòó lé lórí ni ikú bàbá yèyé. bádéyẹmí ṣe jẹ́ ikú bàbá yèyé bẹ́ẹ̀ náà ni Ọ̀wọ́ Adé jẹ́ ikú bàbá yèyé. Adéyẹmí ti wá lọ, Ọ̀wọ́ Adé ti dìwọ́lẹ̀ lójú tiyín nítorí ìpọ́jọ́ méke. Ọ̀wọ́ Adé ti dìwọ́lẹ̀ lójú yín. Ara inú ọjà báyìí lẹ̀ ṣe. n ò sí nílé ewé ẹ̀mí bí kan, n ò sí lọ́jà ẹ̀ pàṣọ omi dà, ara inú ọjà báyìí lẹ̀ ṣe. torí bàbá ní ká wo àwọn àbùkù tó bẹ̀rẹ̀ sí ní kan kábíyèsí Aláàfin Ọ̀yọ́ Ọ̀wọ́ Adé lẹ́nu lọ́ọ́lọ́ yìí, tẹ́ ẹ bá wo ẹ̀yìn wá ẹ rí i pé púpọ̀ nínú àwọn àbùkù yìí kì í kan Lámídì Adéyẹmí. ọ̀pọ̀ sọ pé bóyá torí pé Lámídì Adéyẹmí kì í jáde, bàbá náà àmọ́ jáde. ṣùgbọ́n tí mo rí lọ́rọ̀ Yorùbá ni pé ó fẹ́ jọ bíi pé ojú là ń jẹ, ọjọ́ orí là ń wò. torí tí Lámídì Adéyẹmí bá débì kan, gbogbo ilẹ̀ sáré dìde, ẹlòmíì ọmọ bá búbú, ẹlòmíì ó fẹ́ wọlẹ̀. odò yóò Ọ̀wọ́ Adé ní ìsìn àpọ́nlé tẹ́ ẹ ní fún Lámídì Adéyẹmí ọjọ́ sí lójú yín ó ti bá Lámídì lọ àbí? ṣùgbọ́n ẹ wá gbàgbé pé Aláàfin Ọ̀yọ́ ni Lámídì Adéyẹmí, Aláàfin Ọ̀yọ́ ni Ọ̀wọ́ Adé o. Aláàfin Ọ̀yọ́ ni Lámídì Adéyẹmí, Aláàfin Ọ̀yọ́ lọ̀wọ́ Adé. àbùkù tẹ́ ẹ bá ta sí Ọ̀wọ́ Adé, orírun Ọ̀yọ́ lẹ ta sí o. àwọn baba ńlá àti ẹ̀sìn ẹ̀ ti ń bẹ lálẹ́dí ọ̀run, òun lẹ̀ ń fa àbùkù kàn kì í sòun. àwọn Ládìgbòlù lẹ̀ ń fa àbùkù kàn, àwọn Àlàájì Adéyẹmí Adéníran lẹ̀ ń fa àbùkù kàn, àwọn Aláàfin Ọ̀yọ́ ọjọ́ sí àwọn ẹ̀pọ̀nrí tí wọ́n lẹ̀ ń fa àbùkù kàn. kò yẹ kó rí bẹ́ẹ̀, kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá. ọ̀pọ̀lọpọ̀ wá ń sọ tó bá wọn lẹ́nu lórí ẹ̀rọ ayélujára. Tálàfin Ọ̀yọ́ ọmọ ẹgbẹ́ rẹ̀ mọ́ ni yóò ṣe máa nẹwọ́ sí irú Olúbàdàn tó tó bí lọ́mọ. ṣé ẹ̀yin kì í ṣe làákàyè ni? ṣé ọ̀rọ̀ pé a tó bí ni lọ́mọ là ń wí báyìí ni? sọ̀rọ̀ pé èèyàn tó bí èèyàn lọ́mọ là ń sọ ni? à ń sọ̀rọ̀ ẹni tó jókòó sórí àpèrè àwọn baba ńlá tiẹ̀, tí kì í bá ṣe pé ètò òṣèjọba bọ́ sọ́wọ́ ìbò aláwọ̀ funfun. bá a bá padà sígbà láíláí, wọ́n á gbọ́dọ̀ pàṣẹ láàfin Ọ̀yọ́ kí gbogbo ilẹ̀ Yorùbá yòókù ọmọ mọ́ mi sísì. Aláàfin Ọ̀yọ́ lẹ́yìn wá ń ṣe báyìí, Aláàfin Ọ̀yọ́ lẹ́yìn ń ṣe báyìí sí nítorí pé Adéyẹmí ò sí mọ́, torí pé Adéyẹmí ò sí mọ́, Aláàfin Ọ̀yọ́ lẹ́yìn ń ṣe báyìí wùwá sí. àsọjú là ń jẹ, àsọjọ́ orí la fi ń pọ́n èèyàn lé, àsọjọ́ orí la fi ń wùwà. irú Aláàfin Ọ̀yọ́, Aláàfin Ọ̀yọ́ ló wá digbá àwíwọ́ yín ló digbá àkólẹ̀. irú Aláàfin Ọ̀yọ́ lẹ wá ń pè ìkan tí ẹ wá sọ̀rọ̀ kan tí mo fẹ́ lè gbẹ́pọ̀n rí ẹ̀ sí pé ó ní this Aláàfin Ọ̀yọ́ guy does not even know his mate. àná olódù bí ìyèrè ní Aláàfin Ọ̀yọ́ guy kò ní dá fún yàrá ìyá àwọn tó sọ̀rọ̀. ìyàrá ìyá rẹ̀ ò ní dèrè ìwọ tó sọ̀rọ̀ ká dá fún yàrá ìyá rẹ̀. Aláàfin Ọ̀yọ́, odidi Aláàfin Ọ̀yọ́ ni this Aláàfin Ọ̀yọ́ guy. torí ipò ti wá kéré, torí ipò ti fi ìjọmọdé ó fi gorí àpèrè àwọn baba ńlá tiẹ̀, ó ti wá dẹni ìwọ́lẹ̀ lọ́dọ̀ yín àbí? kákúkú wá pé kì í ṣe pé bóyá ẹ lápọ́nlé fún àpèrè àwọn baba ńlá wa ńlẹ̀ Yorùbá. ọjọ́ orílẹ̀ ń pọ́n lẹ́nu, ọjọ́ orílẹ̀ ń pọ́n lé. ńgbà Aláàfin Ọ̀yọ́ ọba ti lè débì kan kí gbogbo obì ọmọ mi títì, a jẹ́ pé ọjọ́ orílẹ̀ ń pọ́n lé. tọ́lá wa ń bẹ láyé, à ń bẹ láàyè ìdẹ̀ra. ń gbà Lámídì Adéyẹmí ń bẹ láyé ń jọ́sí bọ́ bá débì kan ilẹ̀ ẹ máa ń mì ní. irú àpẹẹrẹ tẹ́ ẹ máa fún Lámídì Adéyẹmí ń jọ́sí ẹ máa fún Ọ̀wọ́ Adé náà kò kéré. oníbò ní í kéré, ipò kan kì í kéré. gbogbo àpọ́nlé tí ẹ máa fún Lámídì Adéyẹmí ẹ fún Ọ̀wọ́ Adé náà. orí àpèrè àwọn baba ńlá rẹ̀ ló wà. bẹ́ẹ̀ bàbá máa jẹun wí fún yín lónìí o. gbogbo àbùkù tẹ́ ẹ bá ta sí Ọ̀wọ́ Adé torí pé ọjọ́ orí rẹ̀ kéré, àwọn Ládìgbòlù ọjọ́ sí lẹ̀ ń tàbùkù sí o. àwọn Àlàájì Adéyẹmí Adéníran lẹ̀ ń tàbùkù sí o. àwọn Adéyẹmí Lámídì Aláàfin Ọ̀yọ́ ọjọ́ sí gbogbo wọn lẹ̀ ń tàbùkù. orírun gbogbo Ọ̀yọ́ lẹ̀ ń tàbùkù. Ọ̀yọ́ Mèsì ò sì ní dunnú sí yín.
èyí ṣe bó o ló ti ṣe jẹ́ ńgbò o la dà báyìí bó o la ṣe dé. mo nígbàgbọ́ pé ẹ̀yin èèyàn mi gbọ́ ọ̀rọ̀ tí ojú aburú mọ̀kú àbí kí lorúkọ ẹ̀ kíníkà aburú mọ̀kú sáni aburú mọ̀kú wọn ti jẹyọ ní Ìlọrin rí òjò oníṣekúṣe ó dà ń pò náà ń pè ní òjò aburú mọ̀kú ó wà nú àwọn tí wọ́n kọ́kọ́ délẹ̀ Ìlọrin pẹ̀lú àwọn ládẹrin ńgbà náà. Now nínú ọ̀rọ̀ tí ọ̀gbẹ́ni Fọ́nì ti ń ka sọ pápápá ó jẹ́ kó yé wa wípé ńgbà tí Aláàfin ń bẹ láyé tí ń bẹ láàyè kò sẹ́ni tí gbéná wojú Aláàfin ẹ bá ń sọ fún un pé mo ní Aláàfin lè bá àyàn jà nínú Aláàfin ò kí ń bá àyàn jà lójú Aláàfin ló ní kárí ni lókèrè ká sàríyá ká yẹni sí ká pọ́n ní ilé ká dìmọ́ ni bóun àtọ̀ ni ó bá okùn adé síjú adé ṣe jà tó wọ́n bá ríra wọn náà wọ́n sì jọ ń rẹ́rìn síra wọn jọ ń dúró jọ ń sọ̀rọ̀. So Aláàfin dìmọ́ èèyàn unfortunately mi ò láǹfààní àti máa picture kan jáde Aláàfin ọba Lámídì Adéyẹmí ẹlẹ́ẹ̀kẹta ń dìmọ́ èèyàn wọ́n ń bá àwọn èèyàn ṣe ẹ bá rí picture àwọn pẹ̀lú bàbá wa jẹ́ Ògúngúnnísọ̀ picture pẹ̀lú Ọọ̀ni pẹ̀lú àwọn àgbà ọba bọ́n ṣe jọ ń bẹ̀ bọ́n ṣe jọ ń tẹ̀ fúnra wọn láti kíra wọn bàbá dàgbà tó bẹ̀yìn ó ń tẹ̀ fọ́ Ọọ̀ni torí inú ọmọ la wà sí bàbá wa Aláàfin àná. So now Fọ́nì ti ń kà àwọn Ìbàdàn gbọ́dọ̀ béèrè dáadáa wọ́n gbọ́dọ̀ yẹ DNA ẹ̀ wò àti wọ àtàrí òpùrọ́ wọ́n gbọ́dọ̀ wo DNA ẹ̀yin méjèèjì ẹ̀ ń kílèmù Ìbàdàn sọmọ Ìbàdàn ní lóòótọ́ ṣé ìṣe bàrìbá because iṣẹ́ sí yín ọ̀bá ti Ìbàdàn mu ìyá rẹ̀ òpùrọ́ bí ọjọ́ bíi mélòó kan sẹ́yìn ń ló ń sọ wípé Ọ̀yọ́ ló ní Ìbàdàn lọ́yọ́ okú ọ̀pápọ̀ mọ́ ìyàwó ọ̀gbẹ́ni Ìbàdàn kọ́ lọ́lọ́yọ́ Ọ̀yọ́ kọ́ ló ní Ìbàdàn dáńfó gédégbé ìpàgọ́ àwọn ológun lásán ni lẹ́yìn tí Lágelú ti tẹ̀dó tán ti fogun tú Ìbàdàn àwọn Olúyọ̀lé àwọn ológun lọ sára wọn jọ bẹ́ẹ̀ ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ dẹ́ńkálukú wọn ti wá àwọn ọmọ Ọ̀yọ́ ń bẹ ń bẹ àwọn tí ìsọ ọmọ Ọ̀yọ́ ń bẹ ń bẹ àwọn alágbára ló kóra wọn jọ síbẹ̀ kásì tó wé ẹ pa àwọn tó kù tí ń sọ̀rọ̀ àlọ́ wọn ń pa ẹ̀yin lójúlówó onítàn ṣùgbọ́n ẹ̀rí tàn mí ìsọmọ́ ìtàn Ọ̀yọ́ nìkan ni bẹ́ẹ̀ lómi bá sì sọ ẹ̀yẹ́ pé wọ́n ń bá Láàfin jà ni wọ́n ń pa lẹ́nu ni ẹ̀yin ò pé wéédú ẹnu. Now like I said ẹ̀yin Ìbàdàn Mèsì Ọ̀gọ̀ ẹ̀ ń láti yẹ DNA ọ̀gbẹ́ni tó pèrè ní Fọ́nì ti ń kà yìí ẹ̀ ń láti yẹ DNA ẹ̀ wò why ọmọ àlè nìkan ní máa ń kọ̀dí sí ìtàtọ̀ sílé Olúbàdàn Aláàfin wọ́n ní kàngbọ́n ó wà níbàdàn ó ń jẹun Ìbàdàn ó ń mumi Ìbàdàn ó ń fẹ́ láńbàdàn ó wá ń gbèjà Aláàfin Ọ̀yọ́ ṣé ìṣe bàrìbá kan náà jọ ní wọ́n ní láti yẹ DNA ẹ̀ wò àwa wíta láìwé òní ńgbà tó níjọba òní lọ Ọ̀yọ́ láti lọ kí Aláàfin òní bu ọ̀wọ̀ àtàpọ́nlé f'Aláàfin òní wà respectful títí dọ̀la I said and I quote òní ò ever pé Aláàfin ọba Lámídì Adéyẹmí ní Aláàfin rí kábíyèsí His Imperial Majesty ọba Adéyẹyẹ ní Tògúnwùsì ò ever pé Aláàfin ní Aláàfin rí he will always say bàbá Aláàfin kì í ṣe pé bàbá Aláàfin bẹ́ẹ̀ o lẹ́yìn bàbá Aláàfin bàbá will always say bàbá Aláàfin. A ní láti lọ rí bàbá Aláàfin wọ́n ti wà lórí ìtẹ́ yẹn ti pẹ́
ọgbọ́n wọn ìrírí wọn kò ṣeé fọwọ́ rọ́dà sẹ́yìn a nílò wọn. Can you imagine that? Àwọn ọ̀jọ̀ ìwé mímọ́ bíbélì ó ní ẹni tó ń fẹ́ ẹ̀kọ́ ń fẹ́ ìmọ̀ ẹnikẹ́ni tó bá ti kórìíra ìbáwí ó lẹ́ranko ní. ọwọ́ àrànjú wọn òun fẹ́ funfo lórí ọ̀rọ̀ Aláàfin ọba ọ̀wá adé. ó ní ọ̀wọ̀ tí wọ́n ń fún Aláàfin àná ó yẹ kán fún Aláàfin eléyìí nígbà tí ó reciprocate ńkọ́ Aláàfin àná reciprocate ni. síbí ọmọ tó wá sí pálẹ̀ èèyàn gbé Ọọ̀ni lọ kí Aláàfin àná dì mọ́ Ọọ̀ni Aláàfin àná sọ̀rọ̀ tó dáa nípa Ọọ̀ni bàbá reciprocate ni. Aláàfin àná dìde kí bàbá wa jẹ́ Ògúngúlú sọ àwọn méjèèjì jọ rẹ́rìn síra wọn àwọn méjèèjì ti dára lẹ̀ lónìí wọ́n rí wa àwa ò rí wọn. ó dénú wọn o kò dénú wọn o wọ́n rẹ́rìn àrí fọ́tò. àti níbi tí bàbá Aláàfin àná tán ti jókòó tọ́ọ̀ni ti lọ kí wọn lórí ìjókòó ńbẹ̀. àti níbi tọ́ọ̀ni ti jókòó tí bàbá Aláàfin ti lọ kí Ọọ̀ni lórí ìjókòó àti níbi tán ti dìde mọ́ra wọn táwọn méjèèjì jọ tẹ̀ fúnra wọn oríṣiríṣi picture. ọ̀pọ̀lọpọ̀ nǹkan tọ́ọ̀ni máa wò má Aláàfin ni pé bàbá ti dàgbà. Yorùbá sì ní ọmọdé tí ó dàgbà kò ní gbọ̀pá àgbà sọnù kò ní gbarúgbó ń pọ̀pá. ọpọlọ wo ló fi ń sọ̀rọ̀ ọpọlọ wo ló fi ń ríran ọpọlọ wo ló fi ń ro èrò. ọ̀rọ̀ tó bá jẹ mọ́ intellectuality tó jẹ mọ́ debate tó jẹ mọ́ analysis yàgò kúrò ń bẹ̀ go on your funny way. sọ̀rọ̀ tí ó dẹ́rìn pa àwọn èèyàn ó tètè rọ́nà lọ ń bẹ̀ eléyìí wọ́n mọ kàn kó wọ́n mọ ṣépè fún ọ ni if care is not taken wọ́n lè ọkọ̀ lórí social media because ilẹ̀ tí ọba tójú ẹni sú àti rí okun rẹ̀ máa ń nira ní téèyàn ọba mọ̀ tàbí téèyàn mọ díẹ̀ ń bẹ̀ ìwọ̀nba lòye ó yé èèyàn mọ̀ téèyàn ọba dẹ̀ ti rí lẹ̀ rẹ̀ àwọn tó nímọ̀ nípa rẹ̀ wọ́n nọ́ọ̀kì èèyàn ó nímọ̀ kankan nípa ìtàn o mọ́ yà ń bẹ̀ rárá. ńgbà tó fẹ́ sọ̀rọ̀ òpònú ó ní orí àpèrè ìran baba ńlá baba òwò adé lọ́wà orí àpèrè ta wá lọ́ba aládọ́jà wà sórí àpèrè ìran baba ti ẹni àbí tèmi kì í ṣe orí àpèrè ìran baba tiwọn náà ni àbí ọ̀tọ̀ sí wọn wà ń bẹ̀ orí àpèrè ta lọ̀ níwà kì í ṣe orí àpèrè àwọn baba ńlá baba ti ẹni. ìwọ náà wá yanu pọn gàlà bí ajá gbẹran lẹ́bu Ọláláàfin ò ṣe rí fín Ṣọ̀ọ̀ni ló ṣe rí fín Ṣolúbàdàn ló ṣe rí fín Sálákì Ẹ̀gbá ló ṣe rí fín Sátà Ọjà Òṣogbo ló ṣe rí fín ṣé Tìmì Ẹdẹ ló ṣe rí fín Ṣọwọ́ Òbòkun ló ṣe rí fín ṣé Déjì Àkúrẹ́ ló ṣe rí fín Ṣọlọ́wọ̀ ló ṣe rí fín. torá àmọ́ tí wọ́n náà fẹ́ lọ́wọ́ Ọlọ́yọ̀ọ́ tó fi dàbí ẹni pé wọ́n náà fẹ́ mọ pick side ọ̀fẹ́ mọ tẹ̀lé wọn sọ́yọ̀ ni ọ ni blood is always thicker than water. béèyàn bá jọmọ ọkọ béèyàn bá jọmọ bìkan ṣùgbọ́n tó ń pretend pé bìkan ni òun ti wá tó bá ráwọn aráàlú wọn yóò support wọn nígbàgbà. wá níjọ́ wò la bá débẹ̀ tí wọ́n ń tẹ Aláàfin lójúmọ́lẹ̀ ṣé ọjọ́ orí là ń bọ̀wọ̀ fún ni àbí àpèrè sọ fún wa nínú àpèrè Ifẹ̀ àtàpèrè Ọ̀yọ́ èwo ló dàgbà jù. Ọ̀yọ́ àti bàtà wà yìí àti Ìbàdàn èwo ló dàgbà jù. ọ̀rọ̀ téèyàn bá mọ̀ èèyàn máa ń panú mọ́ lórí ẹ̀ gbogbo ọ̀rọ̀ tó bá ṣẹlẹ̀ kọ́ lèèyàn máa ń yọnú sí funny thinker. ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ń jò ní Ọ̀yọ́ sórí díẹ̀ mú mi òun ṣépè fún mi bóyá fọ̀sẹ̀ ló gbé jáde pẹ̀lú eléyìí torí pa fún ọ níyànjú maybe you are more or less a comedian. than a kí la lè pé than an analyst. mo understand ẹ ọ̀nà kan ọ̀wọ́jà ìwọ náà fẹ́ jáyé sòyí tí ìtànlẹ̀ aláǹtakùn ọ̀fẹ́ mú mọ́ra wọn lóríṣiríṣi kó lè bá àdó dídí but wọ́n láti wà very careful
you must pick your battle. O ní láti wà very very careful. Èmi ò advice ẹ o, mo wá sọ fún ọ ni pé kó ṣọ́ra ẹ. So n tó ń gbìyànjú àti sọ fún wa ní ìsìn ni pé ọ̀dà Aláàfin ṣe jókòó lórí ìjókòó tí ń nawọ́ sí Ọba Rashidi Ládọjà lórí ìjókòó, ó yẹ kó Ọba Rashidi Ládọjà ó kúnlẹ̀ fún ni. Ìgbà náà tó máa respect àpèrè Ọ̀yọ́. So ìgbésẹ̀ tó gbé, ọ̀rọ̀ tó sọ, ipa tó kó kò fi ọ́ hàn gẹ́gẹ́ bí ọmọ Ìbàdàn. So the earlier the better táwọn Ìbàdàn bá yẹ díẹ̀ ni ẹ wò, because òye yí àwa pé gbogbo ẹni tí ń bẹ ń Ìbàdàn nǹkan ni ọmọ tí wọ́n ń pè ní ọmọ ilẹ̀ Ìbàdàn. Mélòó nú ọmọ Alágelú ló ṣẹ́kù ń bẹ? Káwọn jagunjagun tó wá fi bẹ̀ ṣe àgọ́, wọ́n tó pàgọ́ bẹ̀, kó tó extend, kó tó di ní tó tóbi, kí wọ́n tó tibẹ̀ mọ́ gbèjà ran Káàárọ̀ Oòjíire káàkiri. Ọ̀dẹ́rìnlọ ìsàsọmọ Ìbàdàn, Balógun Ọ̀dẹ́rìnlọ ìsọmọ Ìbàdàn, Ifẹ̀ ni. Ifẹ̀ ni. Torí ọ̀rọ̀ Òṣogbo ni mo ṣe wáwé ìtàn Ọ̀dẹ́rìnlọ kan. Torí ọ̀rọ̀ Òṣogbo nìkan ni mo ṣe wáwé Balógun Ọ̀dẹ́rìnlọ kan. Ifẹ̀ ni. Àwọn òbí ẹ̀ ń gbé Ìlọrin. Ìlọrin ló ti ń kọ́ṣẹ́ pé a jagun, a ṣe kinní kan, láti ibẹ̀ ló ti lọ sí Ìbàdàn. Àwọn ogun kéékèèké ò náà bá wọn jà ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Wọ́n rí potential ẹ̀ ní Ìlọrin ni wọ́n fi mú lọ Ìbàdàn. So Akandora Okonko, like I said, mo ní wọn wá láti wá gbàsìkò yín. Fúnra lára ẹ̀ ó ti sọ̀rọ̀ fúnra lára ẹ̀ kó náà padà sílé kó lọ wo nǹkan tó sọ. Funny thinker, ìwọ gangan jókòó tún ọ̀rọ̀ yìí yẹ̀wò fúnra ẹ̀, n tó sọ yẹn, gbogbo n tó sọ yẹn tún yẹ̀wò látòkè délẹ̀, kó wò ó pé sọmọ ọpọlọ dání, sọpọlọ mẹ́mbẹ̀. Gbọ́rọ̀ bá ti di ọ̀rọ̀ rú báyìí, ká ranjú kọ́, ká pariwo nìkan kọ́, ká sọ̀rọ̀ tó mọ́pọlọ dání, ká lágbèkalẹ̀ tó jiná, ká tó létò ètò bí ọmọ yangan. Nobody is permanent o, nobody is perfect o. Kò sẹ́ni tó gbọ́n tán tó mọ̀ tán láàrin gbogbo wa. Ọba ti mọ́ mẹ́nu lọ sí tọ̀rọ̀ ní, ìbá ti mọ́ bọ̀ dá sí. Torí n tó ń sọ jáde ni wípé bọ́ọ̀ ní ṣe respect Aláàfin àná ló yẹ kó ní ó respect Aláàfin ilé kórógbá lẹ́nu ẹ̀. Kórógbá lẹ́nu ẹ̀, wọ́n á ń béèrè sọ́jú orí là ń bọ̀wọ̀ fún ni àbí àpèrè.